محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. حمدا وشكرا سرا وجهرة. حمدا وشكرا سرا وجهرة لله رب العالمين. حمدا وشكرا حمدا وشكرا سرا وجهرة. حمدا وشكرا سرا وجهرة لله رب العالمين. حمدا وشكرا. قد ويب بولوا ọba àwọn ẹ̀dá kádúpẹ́ fọwọ́ Olúwa. Ọba àwọn ẹ̀dá ọba tó nìka lọ́jọ́ tó ní òkàdúpẹ́ lọ́dọ̀ Olúwa. حمدا وشكرا سرا وجهرة. حمدا وشكرا سرا وجهرة لله رب العالمين. حمدا وشكرا حمدا وشكرا سرا وجهرة. حمدا وشكرا سرا وجهرة لله رب العالمين. حمدا وشكرا حمدا وشكرا سرا وجهرة. حمدا وشكرا سرا وجهرة لله رب العالمين. حمدا وشكرا 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 لله رب العالمين. حمدا وشكرا. ẹ jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. ẹ jẹ́ ká tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. ẹ jẹ́ ká sọ pé náà kọ́ kárí ara wa dáadáa nílẹ̀ kẹta. Alhamdulillahi rabbil alamin. lẹ́yìn ọpẹ́ wa yìí táàrí ti gbé kọ́lọ́wọ́ gbọ́ ọpẹ́ náà táà sì gbà pé ọgbà kó wá bá wa kẹ́ gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ti lọ nílùú kọ̀ọ̀kan láti rí bàbá wa Mọ̀lánà Sheikh Adam Abdullahi Al-Alori. Ó fi wá káyà àwọn àgbààgbà fà délé Haúsá ní àyè nílé Yorùbá. Ọlọ́run kó bá wa kẹ́ gbogbo wọn. Àmín ya Allah. Ọlọ́run kó bá wa kẹ́ gbogbo wọn. Àmín. Gbogbo àwọn àgbà wa tó ṣẹ́kù láti Ìlọrin dé gbogbo ìlú tó wà láyé ó wá kan bàbá wa
Mọ̀lánà Mudirul Markaz ọlọ́run kó ṣe wọn kú kó ṣe wọn kú fún dáadáa kó ṣe dáadáa báwa náà ẹ̀dá fàájà. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ọ̀rọ̀ tí a fẹ́ sọ lónìí orí làwọn àpẹ ọlọ́run kò jẹ́ ọjà sórí. ìta ń bá bọ̀ láti Ramadana ni pé a wá tó ṣe nípa ọ̀rọ̀ ẹ̀sìn àti òṣèlú. a ti wá sọ pé bá a bá wá tó ṣe nípa ẹ̀sìn àti òṣèlú a gbọ́dọ̀ gbé etí ọlọ́run criteria tọ́lọ́run gbé kalẹ̀ tàbá bẹ́ẹ̀ bá ṣàtúnṣe yẹ táwọn kan ti lò ó lánàá tó ti ṣiṣẹ́ àwọn ànábì ọlọ́run wọ́n ti lò ó ti ṣiṣẹ́ àwọn àmì náà bẹ́ẹ̀ àwọn èèyàn náà tí wọ́n ti lò ó náà lámàrí wọn tó ti ṣiṣẹ́ tọ́wọ́ ní dandan fáwọn náà ní sínú àtàwọn ní olóòrùn àrà àmàrí wa ó lè ṣiṣẹ́. bọ́ ọjọ́ ká mọ̀ pé gbogbo tá a bára wọn sọ òun náà ní lérí pé àwọn àtúnṣe wọ́n sì ti fún wa láwọn ọ̀nà tá a lè gbà látúnṣe òun náà ní ọ̀rọ̀ ọmọ àti kéèyàn sì ní kéèyàn ní wisdom kó sì ní ìwà tẹ́ ó fi lo gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀nà yìí lè fi lè gbà látúnṣe tí ẹ bá wá. ìwà náà ni kó séèyàn. ìwà náà ni kéèyàn ó séèyàn. kéèyàn ní sùúrù débi pé wọ́n wá pé lágbájá yìí séèyàn. èèyàn wá ní ìwà téèyàn ó ní ìwọ̀n náà ló fi rí tẹ́wọ́ fi wá rí pé lágbájá yìí séèyàn. tí ó fi iṣẹ́ tẹ̀lé tó bá mọ̀. òun náà ni pé kí ó fi iṣẹ́ tẹ̀lé gbogbo tó bá mọ̀. ní kọ̀rọ̀ àti ní gbangba. ní kọ̀rọ̀ àti ní gbangba. àwọn tó bá ní quality mẹ́ta yìí àwọn ńlá lè pè ní reformer ipò àwọn reformers àwọn tó wáyé wá tún ayé ṣe bí a bá lóun ó tún kẹsì bí ẹ̀bùn yìí ọba pé lára rẹ̀ ìṣekúṣe ní ọmọ sí ọbẹ̀. àwọn tó bá ní quality mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ńlá lè pè ní reformer tí wọ́n lè wáyé láti wá táyé ṣe ẹni tó bá lọ́wọ́ tún nǹkan ṣe tí ọba ẹkùn mẹ́tẹ̀ẹ̀ta yóò bá pé lára rẹ̀ kò lè rí nǹkan kan tún ṣe. gbogbo olùdá bá sì fẹ́ tún ṣe àdúgbò ẹgbẹ́ ìjà mẹ́tẹ̀ẹ̀ta yìí ayé ó pé mẹ́. gbogbo olùdá bá sì fẹ́ tún ṣe a gbọ́dọ̀ rí pé gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí gbọ́dọ̀ pé mẹ́. ọlọ́run wá ṣe dáadáa fáwa náà débi pé àwọn tí wọ́n lọ lórílẹ̀-èdè yìí náà àwọn tí wọ́n wá ṣàtúnṣe pọ̀ nú àwọn tó lọ bẹ̀ láwọn àlùfáà. Ọlọ́run sì ṣe dáadáa fún wa lórílẹ̀-èdè yìí látara gbogbo àwọn tó ti lọ lánàá wẹ́n náà ná nínú àwọn àlùfáà àwọn tó ń fẹ́ ṣàtúnṣe pọ̀ nínú wọn. ló jẹ́ abẹ́rẹ́ pa wọ́n lẹ̀ táwọn wọ̀nyí bóyá bó bá jẹ́ ìyàwó láwọn ṣe yìí ni kí wàá kó tíra àwọn Mọ̀lánà al-Mujaddid al-Akbar ṣé wọ́n sùn mọ́lù gbòdì fòóní èèpò tíra àwọn yáyà àti ṣé wàá bí láì gbòdì fòóní ẹ̀bù wa mọ̀ pé ẹ̀bù yìí ó pè sára wọn ló jẹ́ kí wọ́n rí ìdí wọ́n ṣe ṣe nínú ìgbà wọn. àwọn tó ń jára tún ṣe gẹ́gẹ́ bí àpèjúwe àwọn náà ni bàbá ṣé Abdullahi ibn Fodi àti Usman ibn Fodi òun náà ló ìmọ̀ téèyàn fi ṣàtúnṣe wọn ló jẹ́ kí wọ́n rí àtúnṣe ṣe nínú ìgbà wọn. wọ́n ní mọ̀ púpọ̀ ta ni ó ní wò ní mọ̀ àkọọ́lẹ̀ wọn ń bẹ títí tòní tó yẹ kí wọ́n àwọn bá gbé sínú tí nàtò yìí lẹ́yìn tí ó ti tẹ̀sùn ẹ̀ especially àwọn mẹ́ta nínú wọn ṣé Usman ibn Fodi ṣé Abdullahi ibn Fodi Amirul Mu'minin Muhammad Bello kí lè yẹ fẹ́ wá káàkiri tí ó dọ́dọ̀ wọn tí ò ní bá ní màkù sí. àná àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn alátúnṣe ni wọ́n àwọn àgbà wọn ṣé Usman ibn Fodi ṣé Abdullahi ibn Fodi ṣé Muhammad ibn Fodi Ahmad Bello. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n jẹ́ rúkúnù ṣẹ̀dí tó jẹ́ kí Khilafa Islamiyya Emirate professor Sokoto Halifate àbí Islamic Halifate professor wọlé ní Nàìjíríà títí dọ̀la
àwọn mẹ́ta yìí ni wọ́n gbìyànjú láti fi Islamic Caliphate kalẹ̀ nílẹ̀ ní Nàìjíríà títí dọ̀la. látọ̀dọ̀ tí wọ́n yìí ló ti wá sẹ́dọ̀ lọ́rin látọ̀dọ̀ tí wọ́n yìí ló ti sàn lọ sí lọ́rin ó ti hàn gẹ́gẹ́ bí tí wọ́n ti ní àyíkí ti lọ́rin ti rí wọ́n láwọn ẹ̀bùn kan láwọn ní àyè lẹ́yìn tó máa wọ́n jẹ́ lọ́rin ẹ̀bùn yóò ṣe kí ni o tó bẹ́ẹ̀. àmẹ́ẹ̀ta yìí àwọn ni wọ́n ṣiṣẹ́ fún tó fi dé lọ́rin bó ti ẹ̀ já sí pé àwọn bí tí wọ́n ṣe rí kò rí bẹ́ẹ̀ ní lọ́rin torí pé àwọn ẹ̀bùn kan bẹ lára wọn tí ò rí bẹ́ẹ̀ mọ́gbà tí wọ́n dé lọ́rin. eléyìí ò níyàn nínú lọ́jọ́ jẹ́ pé nígbà táwọn náà padà fìjọba ẹ̀sìn múlẹ̀ nílọrin wọ́n ń pọ́ọ̀tù àwọn àfáà wọlé láti ilẹ̀ yìí tí wọ́n rí pé tó bu àwọn kù tí ò ní jẹ́ kí táwọn orí ṣe wọ́n lọ àbí káwọn orí pọ́ọ̀tù àwọn àfáà wọlé láti ilẹ̀ haúsá yìí wá sílẹ̀ yorùbá kí kò lè yí padà. ìdí nìyẹn tó ẹgbẹ́ ńgbà tá fi bẹ̀rẹ̀ wọ́n ń pọ́ọ̀tù àwọn àfáà wá láti ilẹ̀ haúsá wá sílùú Ìlọrin ni látara pé kí nǹkan tá a fẹ́ ṣe kó lè dàgbà. ló yẹ pé àwọn àfáà àtọkọ́kọ́ wá láti Ìlọrin lẹ́yìn àfáà nínú tó jẹ́ àfáà gbà àfáà nínú làfáà gbà. bàbá ń fi rinlẹ̀ fún wa káyì tún gbà bẹ́ẹ̀ pé àfáà nínú ìyá àfáà gbà. èmi tí mo fi rinlẹ̀ fún yín ẹ̀wọ̀n rárá kí títà fi mú lẹ́nu ni ó ní wà tí wọ́n fẹ́ máa sọ̀rọ̀ àfáà gbà yìí lọ ní níjó ní ìtúndébẹ̀ náà ẹ̀ẹ́dẹ́ di àfáà gbà. kàrẹ́kàrẹ́ lọ bá sọ kókò sáfà àgbà kan nílẹ̀ tó jà fáà níbi làfáà àgbà ẹ̀sọ́ bẹ́ẹ̀. kò sí àgbà àgbà kan nílùú Ìlọrin tó ju àfáà níbi lọ ìtẹ́ ti fi rinlẹ̀ bẹ́ẹ̀. ló jẹ́ pé nígbà táwọn ọmọ àfáà níbi padà wá di kí wọ́n bẹ̀rẹ̀ ìjọba wọ́n ń gbá àwọn àfáà wọlé láti ìyá àríwá yìí àwọn àbíyèsí fẹsẹ̀ ara wọn rìn lọ láti ìyá àríwá yìí. bàbá àwọn ọmọ Sheikh Alimi tán bẹ̀rẹ̀ sí ìṣèjọba wọ́n gbé àwọn àfáà wá láti ilẹ̀ àríwá ni àwọn míín sì fẹsẹ̀ ara wọn rìn láti ilẹ̀ àríwá lọ sílùú Ìlọrin fúnra wọn ni. nínú àwọn àfáà tí wọ́n gbé wá gbogbo ẹni bàbá wa Mọ̀lánà ni wọ́n kà sínú tíra wọn gbogbo àwọn ṣé àwọn ìlú àrùn gbogbo wọn gbé wọn wá ní wọ́n ní pọ́ọ̀tù wọn wá láti yà wọ́n pè wọ́n wáyé fáìtì wọn láti lè mọ wá káwọn ọmọ àwọn ní ẹ̀kọ́. gbogbo àwọn àfáà tí wọ́n gbé wá bàbá ti ròyìn rẹ̀ fún wa nínú tíra wọn bí àwọn àfáà wa Ròfógó àwọn àfáà wa Bùbé àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nígbà tó di sẹ́kọ́sẹ̀ àwọn nǹkan tí wọ́n ń gbà táwọn ń gbúrò báwọn kan ti lọ bẹ̀ wọ́n sì ṣe dáadáa àwọn kan náà tó bẹ̀rẹ̀ sí jáde yẹn nínú àtọ́ jáde ilé tó tún náà lọrin ni àwọn ṣé òbí gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ second set ni wọ́n. nínú àwọn second set tí wọ́n wá látàárẹ̀ wá lọ sílùú Ìlọrin àwọn náà ni àwọn ṣé òbí bọ́ọ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ làwọn wà. ìyá ni pé bàtà àfáà nínú ìlọta ẹni tá àfáà gbà kan tí gbogbo ẹnu panu pọ̀ sí nínú ìgbà rẹ̀ pé àfáà gbà ni ṣé òbí gbọ́dọ̀ tó lẹ̀. kì í túmọ̀ sí nípa ṣé. olóòjẹ́ ló bá gbé ẹ̀ láàfáà lọ ní àwọn méjì wọn pè ṣé o bàbá pè ṣé wàá níbi iṣẹ́ ayé ní ẹ̀kọ́ tó pè ṣé o tẹ̀lé ṣé òbí gbọ́dọ̀ ní ṣé wàá gbọ́dọ̀ ìgórè òní alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹni tí wọ́n ní kó máa pè ṣé o ṣé gbogbo ayé sì pè ṣé o fi dọ̀là. lẹ́gbàá tí ṣé àbá mi gbọ́dọ̀ lábàá mi ṣé òbí gbọ́dọ̀ ni wọ́n máa gbé wọn táwa náà bá lẹ́nu wọn títí dọ̀là. lẹ́yìn ìgbà tí Sheikh Alimi lọ tán ẹni tá àgbààgbà tó kàn nílùú Ìlọrin òun náà bàbá Muhammad Bilgore. òun pẹ̀lú iṣẹ́ àlùdá ìbàdéńdé ni wọ́n ní wọ́n fa ọ̀rọ̀ náà kó tó wá já sí wọn lọ́wọ́. láàrin ìgbà tí iṣẹ́ òfin gbọ́rẹ̀ ń tẹ ìjà àfá rẹ̀ lọ́wọ́ lọ́nà ń gbé ṣe ìtàní àdábì nìí ọ̀rọ̀ ṣe ìtàní àdábì mo fẹ́ sọ lónìí lójú ọ̀nà àbí tí a ti rẹ̀ kọ̀ọ̀kọ́ ní ibẹ̀ ọ̀ṣẹ́ gbogbo tó lọ nípa ọ̀rọ̀ tàní àdábì yìí níjó ní èmi ọ̀fẹ́ sọ sí ọ̀rọ̀ tí ọ̀bá ní tọ́rọ̀ sí mọ́ta sí wọ́n sọ pé fáyé àpòlù ẹ̀yẹ́rá àwọn ènìyàn smart wọ́n gánà yóò rí bí láì fáyé àpòlù ẹ̀yẹ́rá àwọn ènìyàn smart bí ọba bẹ ọ̀rọ̀ rẹ̀ ní wọ́n sọ́jà ìyẹn tàbí kò sí dákẹ́ tọ́rọ̀rọ̀ ní sí àti sọ́ọ́dì nǹkan mi táwa fa
òdodo ni pé mùdírù mọ́dásì ọlọ́ọ̀bá kọ́ bá mi ṣe kàrámọ̀ wọn àwọn ni wọ́n sọ̀rọ̀ kàn wọ́n èmi náà gbọ́rọ̀ náà àmọ́ ń gbàjọ́ ọ̀bọ̀nú àwọn mí oyí padà bàbá mùdírù Markaz àwọn ni wọ́n sọ̀rọ̀ kan àbá Sheikh Tajul Adab wọ́n ò bú wọn wọ́n à sì bú wọn àmọ́ ń gbàtọ́ pọ́ wọ́n ò sọ́dọ̀ sì láníyàn pàwọn fẹ́ bú wọn wọ́n ò sì láníyàn bá wọn fẹ́ bú wọn wọ́n gbé kalẹ̀ nígbè kalẹ̀ bí wọ́n ti bá ìtàn náà nílọrin àwọn gbé ọ̀rọ̀ náà kalẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe bá ìtàn náà nílùú Ìlọrin àwọn èèyàn bẹ̀rẹ̀ sí gbọ́ àmọ́ gbàtọ́ tọ́dọ̀ àwọn èèyàn wọ́n sì gbọ́ kọ̀ wá sí gbọ́fà ọ̀nà ẹni tó di yẹ kí wọ́n fi wádìí ìtàn náà dáàbí ní sí gbọ́ dáàbí ọjọ́ tí wọ́n ti máa pìtàn náà àṣìṣẹ́ tó yẹ ká ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ onílù gan ẹni náà máa gbé tẹ́lọ́gà pàtàkì pọ́sọ̀ yìí o ọ̀rọ̀ Markaz gbé sẹ́gbẹ́ kan níbi ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ àdàbíà gbé sẹ́gbẹ́ kan kí ọmọ ọgbọ́nọ̀ tájú àdájọ́ kàbí sí wọn lọ́wọ́ tán ọ̀sọ̀ ní tó fi kọ́ jù mí lọ torí inú àwọn lẹ́gásì tàà ní nílùú ìrìnlú kan tí wọ́n gbé ọ̀rọ̀ ṣe èyí tó bá dàrú bẹ́ àwọn tó bá já ọmọ wọn náà jọ yẹjú ẹ̀ torí bí èyàn bá sẹ̀tà kalẹ̀ báyìí yóò dàrú máa wọ̀nyẹ̀ lọ́wọ́ wọ́n pé wá wọ́n lọ lérí ẹ̀ pàdà wá yìí tí ń dá wà láàrẹ̀ gbogbo iná ní ọfà lọ́wọ́ yìí nísìnyí ẹni kan kò lè ródòdó rẹ̀ ọjọ́ wájú lẹ́mọ̀tà sọ bẹ́ẹ̀ àríwọ̀ ọ̀rọ̀ ṣe Tajul Adab ó ti kú ní ọ̀rọ̀ àdàbí nìkan àbọ̀rọ̀ Markaz kan lẹ́gẹ́sì gbogbo Ìlọrin kò sẹ́ni tí ó kàn táà sì gbọ́dọ̀ protect interest wa lérí ẹ̀ a sì gbọ́dọ̀ protect interest wa lórí àfà náà gbogbo nẹ́sọ̀rù pé akéwùbì kan bẹ́ akéwùbì kan ọ̀rọ̀ ká gbọ́rọ̀ gba akéwùbì kan àbá akéwùbì kan ká gbé jù sílẹ̀ bí kájọ bọ́ọ̀ bá ti ẹrù kẹ́yìn òun lérí tébù yìí kọ́ àmọ́ bọ́ bá tẹ̀ ẹ́ lọ bá àwọn àbá nílé iwájú àwọn kan ló ti sọ yún ni má sọ yìí ní ẹ̀ bàbá Tajul Adab yìí Fúlàní ni bàbá Tajul Adab Fúlàní ni àbá àkẹsìlẹ̀ jẹ́ Fúlàní ti ní mọ́tẹ̀ àbá Tajul Adab ṣéhù wa Tajul Adab Fúlàní ni tán wá láti Mali Sheikh Tajul Adab Fúlàní ni wọ́n àti Mali náà sì ti wá ẹ̀yìn tẹ́ ìsarawọ̀ ẹ̀ ní gbọ́ ọyé ìtẹ́ ìbéèrè fún ẹ̀ẹ́kà àwọn tó kàn dá sí láti dúró ní oní kí lọ́kàn ọ́ kí ọmọ dáàsì ọmọ kẹ́ wọn ṣe Muhammad Kamanu kí Fúlàní ni ó yẹ gbọ́ lẹ́nu mi wọ́n ní kọ́ sọ pé kò rí bẹ́ẹ̀ bàbá Sheikh Muhammad Kamanu èmi tẹ́ kí jòkó Fúlàní ni èmi tí wọ́n jòkó Fúlàní ni má ṣàtà mi o bàbá dákẹ́ mọ́ bẹ́ẹ̀ àdákẹ́ mọ́ bẹ́ẹ̀ kí gbogbo òkú lè lọ láfíà nínú ìlú náà bàbá Sheikh Kamaluddin Fúlàní ni wọ́n ara Sheikh Tajul Adab Fúlàní ni wọ́n bẹ́ẹ̀ ni àwọn bàbá Wazirul ọ̀dà Markaz òkò tí Fúlàní ti kọ́kọ́ ibi tó ti Fúlàní ti kọ́kọ́ yọ wá ní Mali ibi tí Fúlàní ti kọ́kọ́ yọ wá ní Mali ìlú tí Fúlàní kọ́kọ́ yọ wá ní Mali ogun yẹn ni wọ́n sọ ṣé Muhammad Kamaluddin nìyí tẹ́gbọ́gbọ́ ìfàpù Mansur fi tàrí ìbílẹ̀ àti tòkúrò ìrẹ́rìn tòkúrò tó bí òun bẹ̀ Fúlàní ti dìde lábẹ́ mọ́lú lórí ẹgbẹ́ pé ṣé Muhammad Kamaluddin ìjọ tí bàbá wọ́n sọ lọ́pọ̀ Muhammad tòkúrò lókè yìí àbáwọ̀ ló yí padà lọ́sọ ní ṣé Muhammad Kamaluddin lọ́kàn ló túbọ̀ ní bàbá Kamaluddin Muhammad Tukuru ló kọ́ wọn nípìnlẹ̀ àfa àwọn lọ́sọ wọn ní Kamaluddin gbogbo ẹjọ́ bá jẹ́ Muhammad Tukuru ìjẹ́ kò yẹ Fúlàní ni gbogbo ẹjọ́ bá jẹ́ pé Muhammad Tukuru àbá ń pè Tukuru Fúlàní ni ṣe ẹ̀kọ́ lílẹ̀ àmọ́ tí ń dìjà torí wọ́n sọ nínú orin kan tí mo fẹ́ ṣe bá tún náà torí pé ibi tí mo dírù lọ ni
wọ́n lọ ní wọ́n rìnrìn nílé mọ́sáàbù buwárẹ̀ bẹ́ẹ̀ bá ti bá tàn náà ní sẹ́kìnì ní pa àwọn bàtà wọn fẹ́ kí ní wọ́n náà bá wọn yẹn ní sèlú ṣe tẹ̀sí rẹ̀ ìwà rìnrìn mọ́sáàbù buwárẹ̀ nìkan ìrìn mọ́sáàbù àlùfàkì àlùlọ́gàwé àdàdì ìwà àṣetàdúrà adábí fọ́rọ̀ náà tẹ́wà ọmọdé ibo nìkan ti wọ́n ara wọn gbọ́dọ̀ sọ̀rọ̀ ibo nìkan lábẹ́ fi tìsí kálí mọ́ níta lọ́gà. àwọn bàbá ṣe Habibullah àwọn sọ̀rọ̀ tàn wọ́n bẹ́ẹ̀ lọ mọ́sáàbù fàkì bẹ́ẹ̀ àwọn bàbá wa náà àdìbò bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ ó gbèrò náà fíkíwù ó gbèrò náà ádàbà àmọ̀ sí lítírẹ́ṣọ̀ wọ́n wá fún analysis nípa rẹ̀ tábì lè mọ ibi tí nǹkan náà ti ń dàrú. wọ́n bá ń dẹ̀rù mọ́ iṣẹ́ ẹ̀kọ́ lókèrè lọ àwọn táwa ń bẹ tá a jọ mọ wọn kò sí kankan tó dàrú. àmì tí wọ́n ń dàrú mẹ́yìn tẹ́ ẹjọ́ mọ òkèrè lọ́wọ́ àwọn tó já àwọn ọmọ wa kò lè dàrú mọ́ lọ́wọ́. kí ló jọ dàrú òṣèlú nùlù òṣèlú tí lọrin tí wọ́n ń ṣe bí a ti gbàgbé tó kalẹ̀ ní jẹ́ kọ́rọ̀ wọ́n dàrú títí dọ̀la. Tẹ́gẹ́ bá a bá fẹ́ tún ṣe nísìn ètò òlú láwàá tún ṣe bí èsì bẹ́ẹ̀ irú tí ó ṣẹlẹ̀ náà yóò tún máa ṣẹlẹ̀ lọ. Ní ìwọ́n láti máa wá ṣe ìfá òkú ṣe wọ ìtàní gàdábí àbí láti máa wá kún wọn. Ọlọ́run ti kún wọn kí ló tó kún wọn. Ọ̀rọ̀ ní òṣèlú kún wọn kù. Òṣèlú ìlú ni ìgbẹ̀yìn Ìlọrin. Mo sọ pé ìyọnu táà lè Yorùbá ní bá ní ọ̀rọ̀ Ìlọrin yìí yẹjú ìkẹta tó lè lọ́gbẹ̀ kò sí. Nígbà bá lọ́rọ̀ Ìlọrin yanjú nípa ọ̀rọ̀ ẹ̀sìn ìkẹta tó lè lọ nílẹ̀ Yorùbá kò sí. Bàbá wa ṣé Mùtábì Àdábì ilé ìmọ̀ ni wọ́n ti jáde. Tẹ́bàṣọ ìmáàmù màlé òun lọ́tẹ̀lé ìmáàmù màlé lọ́tẹ̀lé Màámù Fílàní ní ránkì àti ìmáàmù Fílàní ni wọ́n hánà gbogbo lè máa màlé Fílàní ni wọ́n hánà àwọn akásẹ́tù sálẹ̀ ní àwọn akásẹ́tù sókè lọ́wọ́ wọ́n sẹ́tù sí òkè lọ́wọ́ alókè àṣìbísálẹ̀. Ilé ìmáàmù àgbà Fílàní ni wọ́n ilé ìmáàmù màlé Fílàní ní àwọn náà àwọn àkásẹ́tù sókè ní àwọn àkásẹ́tù sísàlẹ̀. Inú ilé oní mímọ̀ ni wọ́n ti jáde tá a bá ní nísàlẹ̀ ìsàlẹ̀ Fílàní wọ́n sọ fún ọ. Oní mímọ̀ ni wọ́n hánà àwọn tó bí wọn gan àfáà gidigidi ni wọ́n. Ilé oní mímọ̀ ni wọ́n ti jáde àwọn tó bí wọn. Wọ́n yẹ pé wọ́n lẹ́tọ̀ọ́ kí wọ́n jẹ ìmáàmù nínú ìlú náà. Wọ́n sì mọ̀ sàṣáájú lọ́bẹ̀. Ọmọ ọgbẹ́ ìmáàmù ayé ẹnu ní wọn ni. Ilé oní mímọ̀ ni wọ́n ti jáde tí wọ́n sì lẹ́tọ̀ọ́ láti jẹ ìmáàmù nínú ìlú náà. Àmẹ́ni tí àfáà tájúlà dábì bá lágbà àfáà nílọrin àfáà bí gbọ́rẹ̀ ni. Àfáà bí gbọ́rẹ̀ ni. Ló fi jẹ́ pé ibẹ̀ ní máa rìn wa. Ilé àfáà bí gbọ́rẹ̀ ni àfáà tájúlà dábì máa rìn wa nígbà tẹ́ pé yẹn wá fámílì rẹ̀ káàkiri tẹ́ lọ. Àwọn náà ti kó sèlú kanlẹ̀ torí tọ́já wàhálà alẹ́ nínú ọ̀rọ̀ àbá àtàrí nàdá ní ìgbà mẹ́ta ni tó fi lọ́wọ́ ní pé gbogbo tẹ́ẹ̀kọ́ ẹ̀wà ń gọ àkọ́kọ́ ni pé ọ̀sẹ́ni ọmọ ojú tó wọ́n ti kéwú àkọ́kọ́ nù inú allegation tó fi kà wọn báwọn ọmọ ojú tó ti kéwú rẹ̀ àwọn náà sì tẹ̀lé pé kí ẹ má kéwú lọ́dọ̀ ara wọn ọ̀fẹ́ kéwú lọ́dọ̀ àwọn tó yí kángbà nípa ìgbìmọ̀ ọ̀nà lẹ́nu wọ́n máa wọ́n tó lẹ́nu tọrọ ráwà àfáà kan tó yẹ pé wo kéwú nílọ ni wọ́n gbé mọ̀ wọn wá ní nínú àwọn tó wọ́n rí bẹ́ẹ̀ iná ìlàfà ní gọ́ọ̀rẹ̀ ṣé tájì láyé àfáà tájì nìkan tí ọ̀dá àfáà ní lọ ní àwọn tó ń gọ́ọ̀rẹ̀ náà wọ̀n dá àfáà ní lọ ní ẹnu títí àbá àbígbọ́ rẹ̀ fi yàtọ̀ títí àbá àtàrílà láti yàtọ̀ ní pé Ìlọrin ni wọ́n bí àwọn sí Ìlọrin ni wọ́n bí àwọn sí
tó máa débò lọ́mọ ọ̀dọ́ lò sí wá tó kéwú ní Ìlọrin. Nínú tí ò tó kéwú lọ ẹni pé àwọn àfáà ti mẹ́gbà náà pé ilé kéwú tètè yáyì kó kéwú lọ́dọ̀ wọn ò ní tètè jàmbá. Àwọn àfáà ti ń bẹ nígbà náà àwọn èjẹ́ kó tètè yá yẹn òun náà lọ jẹ́ kó. Nínú òṣèlú tí wọ́n bá nù nínú òdú náà yóò máa kéwú tó ní wọ́n máa kókó náà bá ti máa nìsín owó kéwú tọ́ba ti lè mọ kéwú ó ti bá wọn jẹgbẹ́. Àwọn àgbẹ̀lì ti rí pé bọ́bá ti bá wọn jẹgbẹ́ ìmáàmù lè wọn lókùn tí ọmọ wa yóò máa tún dasájú àwọn bẹ́ẹ̀ bó kéwú lọ́dọ̀ wa ní kéde fi dépò tí ó tẹ̀ wá jẹ ìmáàmù fún wa èyí dàbọ̀ àtàlù bọ́ yé wọ́n fi nà pápá gbọ́ra. Wèé jẹ́ kéèyàn ó tètè dàfá. Ṣé ẹ rí Ìlọrin ọlọ́wọ́ gbogbo ayé kéye. Àbá àtàjú máa ṣéwù tájú àtàjú máa dùn lé kéwú ni wọ́n wá rìn lọ́dún mẹ́wàá. 10 years ibi wọ́n ti lọ léèké lónìí kí sọ torí fáìlì wọn méje lọ́wọ́ lọ́dọ̀ mi. Ibi wọ́n ti kéwú wọn gbà tó lápọ̀ọ́lẹ̀ nígbà wo nílẹ̀ àwùjá ìlú lórí. Gbogbo tí a máa bẹ̀rẹ̀ àárẹ̀ ti padà máa pẹ́. Bọ́bá wá di àtàlì sí ìpè wóde. Ìgbé àwọn màláìkà kan ní pọ́wọ́njó, ilé kan ní pọ́wọ́njó, àwọn ọmọdé wọn lóde tí wọ́n padà ń wíyù. Àdúgbòsí àbúgbàdì ìkẹlọ́pọ̀ wọn ní kéwú, àwọn ọmọ kéwú tí wọ́n fẹ́ràn àfá wọn. Àwọn ni wọ́n dé tí wọ́n padà ń wíyù. Wọ́n níbi tí wọ́n ti kéwú. Ṣé àkókò sí mọ́tò gbà náà kò sí information? Wọ́n rí jìnnà sílé ni. Àwọn náà padà lọlé kéwú wọn wá lọ́dún mẹ́wàá. Ṣé o tájìlá Adábì jáde kó nílùú Ìlọrin wọ́n lọ kéwú wọn wá lọ́dún mẹ́wàá ká tó padà sí ìlú Ìlọrin. Nígbà wọn kéwú kẹ́tọ́ lọ́dún mẹ́wàá tí wọ́n padà sí Ìlọrin, wọ́n padà sí Ìlọrin ní pẹ̀lú kéwú lásán. Wọ́n padà sí Ìlọrin ní ìpadàbọ̀ sí wòlíì. Wọ́n pa méjèèjì pọ̀ bí wọ́n ti ní ìmọ̀ ni wọ́n ní ìmọ̀. Bí wọ́n ti ní ìmọ̀ ni wọ́n ní ìmọ̀. Wọ́n wọ́n ní òdúwà yìí. Àlàbí ni gbogbo èèyàn tó wọn kó tó lọlé, ọba yẹn máa kó lálàbí wọn làbí kúrò wọn mọ̀jẹ́ látò ní. Àbáàdàbí ìní wọ́n ń kó bàbá wa kó tó lọlé tẹ́lẹ̀ nígbà òde tó fi sọ́rí kúrò fi yí padà. Ìtààfà táyì ṣéhùn wa táyì làdábì tí wọ́n mọ̀ jù ní tẹ̀síìmì. Wọ́n fi ọ̀rọ̀ kan sọ ọ̀kan ní méjì nísì nínú mọ̀. Gbogbo tí láti mẹ́lá ọ̀sá ìdíwò pé kò sí. Ibi tó ti di pé wọ́n jẹ́ àdàbí mọ́nà yìí, wọ́n wá jẹ́ Muhammad Nabi. Wòlí ìhànà. Kéèyàn wá jẹ́ lọ́dí ní ìsìnkú tó máa pé kí máa wá káàkiri nínú tàn pé ṣé ó Súfí ni àfá àtájú ni bàbá wa tájú rahimahullahu ta'ala àbíwẹ̀ ó Súfí hàn náà wọ́n lọ́mọ lọ́pọ̀ tó bá fẹ́ fún ọmọ lọ́dọ̀ rẹ̀ tí ó ṣe é dì lẹ́yìn àmọ́ Súfí tí wọ́n dáwọn ṣe rú ẹ̀kẹ́ mọ̀ lónìí yìí ìwé ẹ̀kẹ́ mẹ́ta yìí èyí lè fi lè kó tí ọlé yẹ kìí sì wọ evidence against the tó bá nílò ẹ̀. Onísúfí ni bàbá Sheikh Tajul Adabi àwọn ẹ̀rí sì wà fún tí ó sì rọ́bẹ̀ Onísúfí òdodo ni wọ́n. Ìwọ̀n ẹgbẹ́ alùsúnà ni wọ́n kìí yóò wé sálùsúnà tẹ́lẹ̀. Àmọ́ àpò wọ́n ní Sùfí yóò náàbò àpò wọ́n ní Sùnní yóò ní. Ọ̀tọ̀ ní Sùfí yóò Sàlàfí, ọ̀tọ̀ ní Sùfí yóò Sùnní.
àwọn akẹ́kọ̀ọ́ wájú òkú sí àyè tí wọ́n ká máa lájú ìpínlẹ̀ àwọn èso kí ni wọ́n ní wọ́n bàbá bá adébí tó kọ́nà wọ́n tún ní tọ̀ríkà sí wọ́n ní tàríkà tí wọ́n dálẹ̀ pé ní adáwò ayé náà sí ní ọ̀pọ̀ àrọ̀ ọ̀pàjẹ́ wọ́n ní àwòrán wọ́n ní àsìkáàrù tí ń jẹ́ dọ̀lá àbítọ̀ bá ṣe tó wà pé kíríkà dàrẹ́nì kíríkà sàkàlẹ́nì èdè onímọ̀ wíyí ní sí bí kí ó tún dàrú wọn lọ́wọ́ wọ́n tún ní ilẹ̀ àmú tí confirm èmi ẹgbẹ́ mi ròyìn nǹkan lásán o gbàgbé pé bóyá wá dúnú ní lérí ọ̀rọ̀ yìí wà láàbí ẹ̀gá ìsìnkú àìdébì ìdúnú oníbí àjẹ́ ilé ìbí ẹ̀gá ìbẹ̀rẹ̀ ẹ̀mọ̀ta rẹ̀ ọjọ́ òjòjò yìí àlọ́ ní Súnfí òdodo ní bàbá ṣe ìtàtìlẹ̀ àdábì wọ́n sì ní tàríkà nígbà wọn wọnú ìlú wọ́n bẹ̀rẹ̀ sí ṣe pé mọ̀ torí táwọn èèyàn gbà láàfáà jọ náà ni pé wọ́n bá rí ọláàfáà tó ọmọ tí ó tó fẹ́ ní pípa àgbà lára rẹ̀ iṣẹ́ owó tàbí àdábì wọ́n bá ilé sí sí wa bàbá náà wá fi ní sí àwọn wọ́n bẹ̀rẹ̀ sí ó ní pé ẹni tí gbogbo àwọn àfáà lọ rí pátá tẹ́lú pò lérí ẹ̀ pé àríbìláì tó wà mùtáṣà sóyé nínú ìtàn lẹ́kọ̀ọ́kọ́ wà ní àwọn àtàjù rẹ̀ ṣé wà tájù àdábì ni tẹ́ àwọn àfáà bí gọ́lẹ̀ àwọn àgbàlagbà táwọn wá rí àwọn kan bẹ táwọn tí wá rí pé àti lè tí tó bá ní tẹ́lẹ̀ kí ló gbèrè nígbà tí wọ́n gbé tí àfọ́ ọmọ àyè tó padà wọ́n rí pé ha kí eléyìí ọmọ ọdún mélòó ni torí bàbá wa ṣéhù wa Muhammad Nabi Tahir Adam wọn ò gbọ́ ogójì ọdún kan lè kú. Bàbá dá ń sọ̀rọ̀ wọn fún wa yìí wọn ò pé ogójì ọdún tí wọ́n fi kú. Àwọn tó fi ilẹ̀ sádùúgbò wọn padà bá wọn bẹ́ẹ̀. Àwọn tó fi ilẹ̀ sádùúgbò tí ò pé lọ́dọ̀ wọn tó bá wọn bẹ̀ àwọn ọjà wàhálà ilẹ̀ ti nílò ní. Àwọn tí wọn ò lọ́bi gẹ́gẹ́ tí wọ́n fi wọ́n lẹ̀ sádùúgbò àwọn náà padà dá wàhálà ilẹ̀ ló títò ní túpà tó ń rí. Nígbà wọn ni pé bàbá wa dé wọ́n bẹ̀rẹ̀ sí ní ìpèmọ̀ lára wọn. Nígbà wọ́n bẹ̀rẹ̀ sí ní ìpèmọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ètì wọn. Nígbà wọ́n bẹ̀rẹ̀ sí ètì wọn wọ́n bẹ̀rẹ̀ sí ṣe kí ni wọ́n bẹ̀rẹ̀ sí blackmail wọn. Wọ́n bẹ̀rẹ̀ blackmail torí gbà ń tà àpáta yìí dé àwọn náà rọ́ ṣiṣẹ́ àní wọn. Wọ́n fọ́tí wọ́n wò wọ́n torí wọ́n náà mọ̀ fún wọ́n ti hìtà wọn. Wọ́n bá lọ mọ́sálásí wọn ọmọ wọ́n rú. Àwọn ayé pé wọ́n àmọ́lẹ̀ tán bá bọ́ àwọn orí. Ìrúkẹ́ òwúrẹ́ fún yẹn, ẹni tó tẹ̀lé wọn. Ẹ̀sìn mọ́ ní mọ́sálásí, ẹni tó mọ̀ pẹ́ hẹ́ẹ̀tì wọn. Kìí sí ipá àfọ́ọ̀mọ̀ pẹ́ ẹ̀kọ́ ọmọ akírùn pẹ̀lú wọn. Wọ́n mọ́ lọ sí ma fi nǹkan sábẹ́ àwọn ọ̀nà. Torí àwọn akábẹ́ rí ohun òye fún wàrà ní wọ́n ní dáwàrà. Wọ́n mọ́ ti palẹ̀ máa fáà ní mọ́sálásí. Àfáà mọ̀ púpà náà pàdé mọ́sálásí oríṣiríṣi. Ẹni tó wá wá bùkáṣá tí rí nǹkan mí lẹ́yìn orí wọ́n sọ pé bàbá wa tájú orí nǹkan mí
àná ọmọ sọ pé àbá ṣe tájì làdábì wọn pé wọn rí nǹkan míì tó rí. wọ́n rí ó ti rí wọn ṣé mọ́sáàsì tó ti wá palẹ̀ mọ́ nǹkan dé jọ tó bá gbé hẹ́tírẹ́jì jẹ̀kan ni èyí ò ní ọmọ kírun pẹ̀lú wọn àwọn náà máa gbé ṣẹ̀ríà èyí lè kírun pẹ̀lú mùnáfíkí ó náà lè kírun lẹ́yìn mùnáfíkí àwọn àti bẹ́ẹ̀lẹ̀ yìí ọjọ́ mùnáfíkí lọ ọ̀rọ̀ ẹ̀mí ni ọ̀rọ̀ ẹ̀mí àfáà súnbẹ̀ ẹ̀mí ara wọn táàfà bá wá kò ládùúgbò wọn tó bá wádùn àwọn èèyàn rẹ̀ sáyẹ̀ míì sáàbà bí gọ́rẹ̀ ní kéèkéé wọn ni bí àbá tàbí ẹbá kírùn àbá bí gọ́rẹ̀ jọ́sọ̀ pé kéèkéé wọn sáàbà bí gọ́rẹ̀ náà ni ó bá bí ìyà ní tẹ́bá ti ọpá àbá bí gọ́rẹ̀ àbá àbá rẹ̀ tàbí àdájú kéèkéé wọn that means àbá bí gọ́rẹ̀ ní èkéé wọn torí báyìí àbá tó bá wọn wọ́n jọ kí àwọn tó nígbàgbọ́ sí mi bí tí ń ṣe lókè wọn ọ̀tọ̀ tó bá wá sálẹ̀ sílẹ̀ ní ọ̀tọ̀ ilé mẹ́ta ni máa ń rìn sílẹ̀ ilé mẹ́ta ṣé tájì làdábì máa ń rìn sí nílùú rẹ̀ bí tí ń rìn sílẹ̀ àwọn bàbá wa ṣé òbí wọ́rẹ̀ ní sí rí sí àsùnára àsùnára yìí ilé bàbá Muhammadu kúrúrù ni lásùnára tí wọ́n jẹ́ àfáà fún bàbá ọba wa tí bẹ́ẹ̀ lónìí ọlọ́kùnrin jáde wọn pẹ́ àwọn àtàrí tó bá kó lè bí gọ́rẹ̀ ní máa ìdíbẹ̀ àdúgbò ọ̀nà mẹ́ta ní máa ní ẹlẹ́ẹ̀kẹta wọ́n sì máa ń lọ lé gbódòfò lọ́rọ̀ bàbá tó bí bàbá wa ìdámọ́ bẹ́ẹ̀ bá wá tàn wọ́n sálẹ̀ wá ń bẹ́ẹ̀ ní ọ̀nà mẹ́ta tó wà lọ́nà ọ̀nà mẹ́ta wọ́n máa dé lébẹ̀ gọ́rẹ̀ wọ́n sì máa dá sùn nára wọ́n sì máa dé gbódòfò wọ́n dá sùn alẹ́gbẹ̀ẹ́ ìkúlẹ̀ wọ́n sì dé gbódòfò wọ́n sì dé lẹ́bí gọ́rẹ̀ ilé bí gọ́rẹ̀ tí wọ́n dé méjì ni wọ́n lọ sí lẹ́bí dùn wọ́n bàtà bá bí gọ́rẹ̀ wọ́n wá sọ́lẹ̀ àṣepọ̀ bàbá Mahmudu tó bí àwọn bàbá wa SMU ètò ní ọwọ́ asọ́lẹ̀ àṣepọ̀ pẹ̀lú wọn débẹ̀ lóòrùn jẹ́ pé bàbá wa tó pẹ́ ń bẹ́ bàbá Muhammadu gọ́rẹ̀ tó jẹ́ àkọ́bí ọmọ bàbá Mahmudu wọ́n ní kọ́nà àwọn máa mú bàbá wa ṣé Muhammadu Kamali wá tílẹ̀ bá súnmọ́ àwọn àwọn máa gbé wọ́n kẹ̀kẹ́ lọlé ìjọ tó máa ń kó mọ́sálásí sílé ẹ̀kọ́ mọ́sálásí bàbá ọjà tàbà ní bàbá olúwa báyìí wọ́n ni wọ́n kó sẹ́mi ẹgbẹ́ ọkẹ̀kẹ́ lọlé tọba wọn náà wà fà ní àná tí bàbá wa bọ̀ láyé ṣé Muhammad Kamali síbi tó wà láì lóbi lẹ́sọ̀ fábà 1980 ni mo ti máa ti mọ́ sọ̀rọ̀ ìjọ wọn bí wọ́n bẹ́ẹ̀ ìbílẹ̀ ní bọ́ọ̀mì ìlúkù nígbà tá a tó kàtà wọ́n máa wálé bẹ̀gọ́rẹ̀ kúrò àwọn máa mú bàbá ṣe kàbá dín lọ́wọ́ wọ́n sì jọba kékeré ńgbà náà wọ́n máa fi kẹ̀kẹ́ gbé wọn lọlé. nígbà tí wọ́n sọ pé bàbá Muhammad Kamali lọ́jà gbàdì bàbá wa Muhammad bìgọ́rẹ̀ máa sọ pé àkọsàgbà mi o ọlá apẹ́ ilẹ̀ wà tà torí tí wọ́n bá bí àfáà rẹ̀ bá mú wá sí ọ̀dọ̀ wa ní tílẹ̀ bá sún wọn wọ́n ní tọ̀pọ̀ bá gbé lọ ní ìbí yìí máa gbé lọ bọ́lá mo ti lè yán kẹ́dà kí ni mo ti dàgbà ní mo ti lè yán kẹ́dà tí gbèsè ìdí kẹ̀kẹ́ lákọ̀ọ́kọ́ báyìí. nígbàtẹ́ wà níta ní èmi ni máa gbé lọlé pẹ̀lú kẹ̀kẹ́ tí sì tún máa yán padà. ìyá wọn sì wá tí wọ́n náà wọ́n kò ní ìdìbò ọmọ sàràwó owó ní tàbí ọ̀rọ̀ tí ń jà sí lẹ́yìn rẹ̀ mo fẹ́ dálẹ̀ wọ́n sì dálẹ̀. bàbá wa bọ̀ lálẹ́ ṣe Muhammad Kamali sì tó wà láì tẹ́ ní òdodo ni. bàbá ṣe Kamali dín wọ́n fi rinlẹ̀. ìbẹ́ bẹ́ẹ̀ nígbà àwọn wá ń gbọ́ bóyá ìgbà yóò tún kú lọ́dọ̀ wọn ní. ọkùn ìgbà ní ìgbà tó kù mọ̀ fẹ́ yẹ tó níjà ní. lórí ẹgbẹ́ tó bá ní àbá wa bàbá wa mọ̀lára kéèké o ò lè gbọ́tàn oníṣàyẹ̀ wa ní àyè tó gbé lásùn nára mọ́sálásí mẹ́fẹ́ wọ́n sì ń pèrò bá wọn gbẹ́ wọ́n sì jọ kí wọn gbẹ́ nígbà wọn gbà pé mọ́sálásí fún kò sí kankan ní ibẹ̀ kò séwu kò séwu wọ́n bá sì délé wọn wọ́n lọ ní tilẹ̀ wọ́n rí
láyé tí wọ́n wà ní pé tí wọ́n wà lọ́dọ̀ tí wọ́n rí pé wọ́n yé ti àwọn wọ́n fi farapamọ́ lọ́dọ̀ wọn àwọn tó bá lọ́dọ̀ àwọn èèyàn wọn nílé bẹ̀gọ́rẹ̀ ni lásùnára ni nígbọ́dọ̀ fún ní wà wọn bá wọn kírun bẹ́ẹ̀. wọ́n ṣe lọ́gbà ní nígbà tí ẹ̀wọ́n yá lórí kọ́mọ wá kírun fún wa nígbà tí ọba àdùgbò yá pàtàkì ṣe ìmọ̀ mi kọ́mọ wá kírun fún wa àwọn ènìyàn ni ó kírun fún yìí èmi ò ní kírun fún yìí àbáwá bú ẹ̀yìn ayé òwe ní wọ́n sọ pé látàkì fàlà sábàbálì kàdáàmì bàbá kìtà òkú. látàkì fàlà sábàbálì kàdáàmì bàbá kìtà òkú. wíwíwí. wọ́n ní kẹ́ ìfàwọ́ lẹ́ka wà ní bàtà lẹ́jẹ̀ ní ìhà. òsì kàbí lásìmí ní kàlà mí lè ká mùsàtì. ìkú tẹ̀lé mò ń sì ṣẹ́dé kí mo ti rà. látàkì fàlà sábàbálì kàdáàmì bàbá kìtà òkú. wà ní kẹ́ ìfàwọ́ lẹ́ka wà ní bàtà lẹ́jẹ̀ ní ìhà. Ẹ bá ní tó bá wá sọ̀rọ̀ kalẹ̀ tó bá dàrú ní tẹ́ kọ́kọ́ wá díbẹ̀ ní pé kí ló fà tó fi dàrú. Sábàbùl kàlámì, sábàbùl mọ̀kọ́lì, sábàbùl ìṣàhádì àwọn èèyàn wá jẹ́. Kí ló bí? Kí àdébírò. Òun wá, bàbá wá sọ pé ẹni tó ẹgbẹ́, òun ti ẹ̀gbẹ́ tó pẹ̀lú yín, ẹ̀rú bà ọ́. Ẹ̀tún wá ní kó o ṣe mọ̀ ìgbọ́n tó wò ní yí. Dàdẹ̀ ìdìbò náà. sábàbálì kàdáàmì bàbá kìtà òkú. wà ní kẹ́ ìfàwọ́ lẹ́ka wà ní bàtà lẹ́jẹ̀ ní ìhà. Kí ló mọ̀ tẹ́ lẹ́sẹ̀? Àwọn owó yìí níwájú ẹ̀rú pa àwọn lẹ́yìn. Òjò wò lè dé mọ́sálásí yìí. Torí mọ́sálásí òfin ìbáyìí lásìkò náà. Wàwá kìtà òru. Bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́ tán. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí wọ́n mọ́sálásí tó kálukú jáde wọ́n ti wù ní sílọ́mà o. Gbogbo nǹkan ilẹ̀ Yorùbá àti Mọ̀hándé ńgbà náà. Tẹ́gbẹ́ lórí ìjẹ́ fúnra mímọ́ àyíkẹ́ ó lé ní. Tẹ́gbẹ́ mú mímọ́ àyíkẹ́ ti gbélé ní sí ọ̀rọ̀ lẹ́kún bẹ̀. tata wí nǹkan lé. sábàbálì kàdáàmì bàbá kìtà òkú. wà ní kẹ́ ìfàwọ́ lẹ́ka wà ní bàtà lẹ́jẹ̀ ní ìhà. Èyí ni wọ́n bára wọn fà ládùúgbò tó lé. Igbe èmi lẹ́wàá ní kí wọ́n kírun fún yín. Lọ́bọ̀ wá tó àwọn ọ̀rẹ́ ìlú ẹ̀ yọ̀bọ̀ wọ́n kàn. Lọ́dẹ̀ ní fọlá. sábàbálì kàdáàmì bàbá kìtà òkú. wà ní kẹ́ ìfàwọ́ lẹ́ka wà ní bàtà lẹ́jẹ̀ ní ìhà. Àwọn òye sọ tó rí tí òjò kírun. Òwò sì ní wọn. Ìdè wọn ti rólẹ̀. Torí ọba ní ẹ̀mọ́ ẹ̀ alẹ́kírun pẹ̀lú mùnáfíkì, alẹ́kírun pẹ̀lú oníjẹ́ ẹni. Èyí wù dá ẹni tó bá yẹ kó bá mọ níjà. Àwọn tó bá ní tó kàtà yìí. Àwọn tó sì fẹ́ gbà náà kò gbẹ́dẹ̀ lẹ́sẹ̀ wá. Confirm. Sábà lò ní dọ̀la. Pẹ̀lú àbúrú yìí náà ò ní sẹ́kí ní òkú lò ní dọ̀la. Àbáàsì ní pé tó ń gbé lọ́wọ́. Ìgbésẹ̀ kékeré. Kó wọ́n wá wẹ́sì ẹ̀. Ìgbà wọn á rí pé àwọn òtún yìí náà ṣe. Wọ́n bá fi gbẹ́tọ̀ ẹni kẹ́kọ̀ọ́ ọ̀gbọ́n fún lọ́mọ kú tí ó lọ sí kí ó lọ́dọ̀ rẹ̀. Ẹni tí èkí wọn. Táàsì mọ ibi tó ti kéwù rẹ̀. Wọ́n tún fi mí nǹkan yìí sọ yìí lónìí. Ọ̀sẹ̀ ni tó ti lọ́dọ̀ rẹ̀ ọ̀tẹ̀ ní. wọ́n bẹ̀rẹ̀ sí máa sáṣẹ́ wọn. Ọ̀tẹ̀ àdúgbò. wọ́n bá wọn sọ̀tẹ̀ àdúgbò wọ́n tún wá bá a lé pé kẹ́nìkan ká máa lọ kéwú lọ́dọ̀ rẹ̀ ká máa fún wọn lọ́mọ kéwú. Ọpẹ́ ó lọ tó wá mú bàbá Muhammad Kamal yìí lọ. Àtàwọn kọ̀ọ̀kan sẹ́mọ̀ kò sí bí ó ti burú tó. Yóò kẹ́ nìkan wọn ni. Kò sí tí wọ́n fẹ́. Wọ́n ò fẹ́ kí àgbà àfá ọkàn ṣé ó wù àyè ní táàlì àdájú pé kágbà àfá ọ̀sẹ̀ ní ọkàn. Kíkẹ́ gbà ká àgbà àfá ní sí lọ́nà àfá àbí gọ́lẹ̀ lọ́wọ́.
àwọn èyí tí mo sàlẹ̀ wọ́n ti di pé nǹkan ti fẹ́ rí bẹ́ẹ̀ tí ọba tó máa padà wọlé àyè kó máa kàfílà níbi kò ní kàfílà níbi. Látàgbọ́dá sábàbà ní kàdá ní òṣèlú wà ní kẹrì bàwà ìkàmù wà ní bàtà lẹ́gẹ̀ ní ìhà. Báwo yẹ bá wá ní ẹ̀ ní ẹ̀tọ́ bábá wọ́n mọ̀ wá bà ló kọjẹ́. Wọ́n wá bẹ̀ẹ̀ sí bà ló kọjẹ́. Ìgbìdẹ̀lẹ̀ máa yá àfáàdá ní ọmọ tí ó ní kàrà ọ̀pọ̀ ìmọ̀mọ̀lọ́pọ̀ lẹ́yìn tí èdè ohun. Lẹ́ni táwọn tó ti kéwù rẹ̀ kò ní sí sílá. Sásánà wọ́n lò pé olúkọ́sà àfáyà. Ẹni tẹ́ ìbéèrè àfá rẹ̀ yẹ ẹ̀sìn béèrè àfá mi gbọ́ ẹ̀kúta àfáyà. Àfá bàjí dẹ̀ ẹ̀sìn béèrè ẹ̀kúta àfáyà. Ṣé bẹ́ẹ̀ kọ́ bí wọ́n ti ké ti wọ́n náà? Àfá àrùfóńgbò ẹ̀sìn béèrè àfáyà. Àfá wa mọ̀gbé náà sí ẹgbẹ́rẹ̀ ìtàn àfáyà. Káàdù mọ̀ tí ń ṣẹlẹ̀ ó ti kọjá agbára bàbá wa tájú. Ọba Muhammad Nabi tí ó wá di pé wọ́n wá bẹ̀ lọ sí lókù. Bẹ́ẹ̀ ni ìmọ̀ tó gbé dé wọ́n ti di pé kò sí lọ́wọ́ àwọn etí bàbá wa tájú fẹ́ ṣe dọ́nà ìfọ́ọ̀mù ni ìfọ́másì ni tẹ̀sí. Bí ọba ń gbé tẹ́jì tí jù lọ́wọ́ lọ lùkà tó bá gbé lọ lè bá ní ló ṣe àgbákò jù lẹ́. Ẹ̀ tó bá lọ́wọ́ fẹ́ fẹsẹ̀ rìfọ́n tó jẹ́ rìfọ́mà nílùú kan pẹ́ pé lọ bá lọ ọkà àgbákò. Torí ké gbogbo nínú ẹ̀sẹ̀ tó kú sẹ̀wọ́n ni ké nígbà wọn tó wá bẹ̀rẹ̀ sí gbọ́mọ kéwú lọ gbogbo sílábọ̀sì wọn ló yí padà. Ẹni tó kọ́kọ́ yí sílábọ̀sì bí wọ́n ti gbà pọ́ wọn ní kéwú nílò lè padà àfáàtà jù ní. Ọ̀làdá ṣe Muhammad Yanni Labib Tajul Adab. Àwọn ẹlọ́kọ́kọ́ gbé sílábọ̀sì pé tínà báyìí láàrin ọdún báyìí lẹ́sẹ̀ pé tó ló ti mọ̀ wá tí wọ́n ń tẹ́lẹ̀ kó tó lọ òun wá ti fọdún sí nígbé yọ mọ̀ wá kéwú mọ̀ wá ní pé ó jẹ́ lọ́gbọ̀tọ̀ ọdún àkòṣeṣe àwọn tí wọ́n ṣe yíò ní bá dákọ̀ òdíje wọ̀lú mọ́ ọlá àdúgbò gbogbo yìí ni wọ́n mọ́ òṣèlú gágbọ́ ẹ̀lú tíra kan lógún ọdún sẹ́ẹ̀mọ̀ ọlá àánú yàtọ̀ fi jẹ mọ̀ lálẹ́sẹ̀ adámọ̀tádà yìí náà bẹ̀rẹ̀ Ìyọ̀ àwọn èèyàn kó lọ́pọ̀ ẹrú. Kájọ àwọn èèyàn kó lọ́pọ̀ àfáàtà ní lọ́wọ́ bẹ́ẹ̀ sí àwọn èèyàn kó lọ́pọ̀ ẹrú. Ìgbé lẹ́nu ọjọ́ tó kù fún mi yìí náà jẹ́ bẹ̀rẹ̀ láàrin ọdún mẹ́wàá tí àfáàtà ní lọ wọ́n sì tún kó sẹ́ẹ̀tì méjì jáde. Ìgbé yẹ báyìí, ìgbé láàrin ọdún mẹ́rin báyìí, ó ti kéwú tán. Tọ́ba ìsì kéwú tán, tíra tí wọ́n fi hàn wọ́n, gbogbo tíra wọn, wọ́n ti kó àwọn tíra wọn, àwọn ti ní tìsọ́nù pẹ̀lú àwọn ará sẹ́ẹ̀kì ní àyè. Gbogbo fọ́tò tíra tó ní fọ́tò tó ní gbogbo ẹ̀ àwọn ti mọ̀ pọ́wọ́ àwọn ìṣẹ́gídé bí ó ṣe tẹ̀ ẹ́ tí gbogbo àwọn aṣáàlú bẹ́ẹ̀ kúrú alikama ìbùsáwù ọ̀ní wọ́n tẹ́lẹ̀ wọ́n bá tún bẹ̀rẹ̀ ẹ̀fún yìí tuntun lò tíra tí wọ́n ya tíra àwọn yẹ̀wú ní fífá ọmọ tó tí wọ́n ya fọ́tò sí wọ́n tún bẹ̀rẹ̀ ìṣàhàtì yìí náà àlìgẹ́sẹ̀ lẹ́ẹ̀kẹta káwọn ọmọ tó wọlé tún ká àbọ̀ sì dáa lóhùn tẹ́bọ́ wá ní pé kí wọ́n kéwú tán àbọ̀ wá ṣe wòlíbọ̀ fún wọn tẹ́bọ́ bá ṣe wòlíbọ̀ fún wọn tán sóye àbọ̀ wá fún ọ ló pé yìí sí pẹ̀lú kàrámọ̀ wọn nígbé wọ ọmọ jẹ́ tájìlì mọ́mìnì náà ìwọ ọmọ jẹ́ Zainul Abidin náà ìwọ ọmọ jẹ́ Tajul Arifin náà kọ́dà mú fún tí yìí náà dáàgbàrà wá jẹ nílọ̀rí ẹjọ́ kọ́kọ́ pé mú ti dé lọ́rí àfáwà tájù. Ṣé Tajul Adab? Àìníyàn tí wọ́n ní sílù lọ́nà kọ́kọ́ fi dáàgbàrà síbẹ̀ náà. Lẹ́yìn nígbà wọn padà tó wá yẹ̀ náà ọmọdé wọn náà bìyàn. Gbogbo tí ń lọ yìí, àwọn tí wọ́n bẹ nísàlẹ̀ àwọn wòran. Nísàlàfin àwọn wòran. Ìgbé àpọ́blẹ́mù àdúgbò inú ẹsẹ̀ kí ni? Allahu Akbar. Rahimallahu Sheikh Tajul Adab. Nígbà tá a bá ibọ́ rẹ̀ wá rí pé wọ́n rí àpẹẹrẹ pé ara wọn ò ní bó ti ẹgbó ní mọ́. Àwọn ògbọ́dọ̀ fi lúlẹ̀ báyìí. Ọyẹ náà wọ́n wà ní kẹta wọ́n ṣe sí. Ibi kàràkà ń gbà tí wọ́n fẹ́ gbà fẹ́ tọ́lọ̀ sí nínú tọ́lọ̀ sí fún. Mùjádìdù ni bàbá náà.
àníyàn tí wọ́n sì dànù gbogbo dára lọ́dọ̀ ọmọ wọn fẹ́ kó wá kó fi dà wọ́n ní ojú wọn sì jórí sí wọn bá wọ́n wà lọ lójú ó jẹ́ pé ìtàkẹ́ ìpadà wá ń gbọ́ lẹ́yìn tí wọ́n wá ní ọwọ́ àjọ náà wọ́n kára láìtàn bẹ́ẹ̀ làbá àbádìgbọ́ rẹ̀ bá dìde pé tó ń pọ̀ fẹ́ lọ lé kí ó lónìí àbá gbogbo láti dọ́jà àbá ti wà nílùú yìí wọ́n ọ̀tẹ́ tí kàṣẹ́ nìkan yìí wọ́n bá wá rìn lọ kò sí kẹ̀kẹ́ gbà náà kò sí kan wọ́n bá rìn dé nìkan wá àbá gbogbo lẹ́ lọ ká ní lọ lé kéwú kí mo làbọ̀ ti kéwú ní gbogbo yẹn tí wọ́n bẹ̀rẹ̀ sí rí tẹ̀lé àbá àdúgbò rẹ̀ lọ á rí ọ̀fìdé ilé wọn ti gba mẹ́rin àfìdílé àwọn ọba adájú gbogbo ará àdúgbò tẹ̀lé wọn débẹ̀ wọ́n rọ́ tẹ̀lé wọn wọ́n bá ní kó fàfà adájú wá ní wọn lé àdéjọ wá ń ta àfà àdílé wọn àyà kàfà náà kọ́ka bàbá wa tá àgbáyà bàbá Muhammad Ali àdámọ̀ wọn. ọkà àwọn láyà ọ̀yà mo fẹ́ kéwòn ní wọ́n ní mo lẹ́ẹ̀tì kéwòn ó ní lọ́dọ̀ rẹ̀ náà ní ti ké kẹ́ẹ̀wò mẹ́fà àwọn àgbàlagbà sí nínú bó ṣe fẹ́ wọn ò fẹ́ kí lọ ọ́dà àwọn máwọn lọ́wọ́ lọ wọ́n fẹ́ sàpẹrẹ kí ni wọ́n wà fi sàpẹrẹ ìdí wọ́n fi ń dáàbò àfà àdájú àdúgbò ni wọ́n mọ mọ́sálà bí tí wọ́n yẹ kó bí àfà àdájú òbí náà ni ṣé wà dájú àfà àbíkọ́ rẹ̀ mọ́ mọ́sálà ní tọ́lẹ̀ bí wọ́n mọ́sálà tó jẹ mọ́rùn náà wọ́n bí wọ́n ibi ọ̀dà àbá tájú oní àbá àdájú oní táàbá fẹ́ nínú ibò láwọn ìdájọ́ ọkọ̀ kí ni ṣẹ̀rí àrúgbó ló yẹ ká dájú awọ táàbì kírun bàbá tájú wa dáhùn pé akínú máa kéyọ̀ ọ̀dájú ẹ̀kọ́ gábá sí nínú kò sí nínú tí àkẹ́kẹ́ tó sọ̀rọ̀ yìí o àbẹ́ ìtọ́ bá ń kà nínú ìdíkẹ́ ọ̀dájú ẹ̀kọ́ gábá sí àbíkọ́ dájú ẹ̀kọ́ kan bí tán máa fi dú ẹran ọwọ́ ọ̀tún tó fi lélẹ̀ ní kí ọ̀dájọ́ ọkọ̀ bẹ̀ àfáà ní tọ̀mọ̀ ti kí ó dùn ọ̀rọ̀ ní àfáà sọ fún wọn sẹ́ni tí èkí rùn lọ́mọ̀ bí tí wọ́n fa ọwọ́ kọ́ sí jẹ́ sẹ́ni tí èkí rùn lọ́mọ̀ bí tí wọ́n dájú àwọ̀ ọkọ̀ àmọ́ àbẹ́bí àwọn tó gbogbo dẹ́ ní allegation ìjà àdúgbò ni ṣé irú àwọn irú bàbá àwọn akéka irú bàbá adájú ní ìsìnlẹ̀ bàbá àwọn afá àbíkọ́rẹ́ rẹ̀ kí ẹwà nínú ìkírun káàbà náà àbíkọ́rẹ́ òsì nígbàgbọ́ sí pé lóòótọ́ àfáàní wọn ò ní gba gbogbo àwọn ṣé wọn pọ̀ tó kúrú yìí náà ni wọ́n mọ̀ wọn gbogbo àwọn bàbá nàfáwì ni wọ́n mọ̀ wọn wọ́n ń kírun wọn bá dáàrin tí wọn. wọ́n á máa kírun tó bá dáàrin. èyí tó ń bàbá tó wọ́n bá wọn kírun ni mo sọ fún yín òní. wọ́n á máa kírun láàrin tí wọn lásùnára níbodò fàtílẹ̀ bẹ̀gọ́rẹ́ ìdí òjò wọ́n kírun láàrin àwọn èèyàn wọn òun náà ní ìdíjímọ̀ tí wọ́n bá wọn ṣe. wọ́n wá jọ mú ọ náà gẹ́gẹ́ bí ó ti sọ wọ́n padà wá di pé wọ́n wá jáde síra wọn hánà tí wọ́n sọ pé wọ́n èdè ròyìn náà tó láwọn múra kẹwà bá jọ wọ́n èdè ròyìn ọ̀dà tí tó wọ́n á fi ṣe fún ọ ní sìn gan ọba àmọ̀ tó ń du ọ̀lọ́ wọ́n wá táká ọba ní ojú lọ fi àwọn kó ojú lọ ó ní àbára jù sí mú àwọn náà ó sì sọ sílẹ̀ akẹ́kọ̀ọ́ ó sì gbó bẹ́ẹ̀ ó fèrè bẹ́ẹ̀ torí bísí láì báyìí ní àbára jù sí wà nílẹ̀ ọ̀ lórí gbogbo ayé báyìí ìjọ náà àbára jù ti dágbó ìgbẹ́ nípa yé ó ní ẹgbẹ́ àgbẹ́wá wọ́n gbé àgbẹ́wá ó sì tú báyìí omi sí dá ẹ̀yìn jẹ́ ẹ̀sọ́ pé kàlámọ̀ irọ́ náà pa irọ́ fún àwọn tó sojú ẹ̀rọ kan lẹ̀ ìtàn ní ìdíwọ̀n tó bá níbẹ̀ àsọ̀rùn fájà àwọn wòlíì wọn wọ́n dágbára gbà mí o bàbá dìnnà ìgbà ẹja dìnnà rẹ̀ mọ́ wọn. inú ọ̀rọ̀ ní ìsìnká ẹ̀wọ̀n àmọ̀ nígbà láti pẹ́ ọ̀n sì sọ àgbà tó tó sọ ó ní ẹjọ́ bá tún bẹ̀ kọ́mọ̀ bẹ̀. wọ́n lọ wá kọ́mọ̀ wá tó kó kírun tiẹ̀ náà kó lè ṣe tó ń ṣe. má bí mi léèrè pé sàǹdẹ́bí ṣe irú àtàbò tàbá àtàlù òsì nígbà àǹdẹ́bí. ó yàtọ̀ síra wọn. ó yàtọ̀ síra ṣé ẹni ní tí táwọn dànù dáhùn sọ pé wà ní kẹ́fà ìtumọ̀ wà ní kẹ́fà nù wà ní bàkáàlù jẹ̀mí yẹn. ìrú tí ń ṣe Ìlọrin yóò ṣe lẹ́fọ́ká. àwọn ará mẹ́ta wọn bá bí ara wọn yọ gbogbo tira wọn ni. àwọn ìsàkátà ní para wọn.
ni wọ́n bá káàdù yìí náà ṣe wádìí ẹ̀ sábàbù ìkàdá ṣe wádìí ẹ̀ wọ́n wá ti ta àsìkò ìgbà tí wọ́n ti tẹ̀lé ṣẹlẹ̀ ṣe wọ́n ti lọ bẹ́ẹ̀ wàlìkẹ́fà báwo ló ti pàṣẹ lẹ̀ ṣe mọ́ wàlìká ẹgbẹ́ lórí rẹ̀ ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ti kọ́kọ́ ṣe mọ́ sẹ́lù lọ ní gbẹ́mọ́ta ní àbùkù ti bẹ́ẹ̀ èyí tí bàbá wa ṣe níjọ́ yìí náà ìwọ ẹ̀bá ìtawà bá ti jẹ àwọn akẹ́sọ̀ bọ́ sí èyí tó ìṣẹ́mọ́ náà àwọn ènìyàn bọ́ bẹ̀ wọ́n tó bọ́ lẹ́ gbẹ́ tó ojú olókè náà lọ́ bọ́ lẹ́ padà ọ́ tún padà fẹsẹ̀ rẹ̀ lọ́dá látó lókè ilẹ̀ rẹ̀ pọ̀ lílọ táà bá táà ní padà lọ sábẹ́ kùnà wọn lọ kú síbẹ̀ wọ́n lọ kú síbẹ̀ ní ọ̀pàdà wáyé máa wọ́n ti lọ nú ní ibi tí wọ́n bára parí rẹ̀ sí wọ́n lọ Abẹ́òkúta bẹ́ẹ̀ ni wọ́n sì darí wálé mọ́. àhámọ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ inú ìgbòho tí ẹ̀ kò ti wá sí ọwọ́ ajá káwá jáde síra wọn ìlọ́tọ̀ wá lọ nísìn ó sì ní padà wọn èmi ọ̀sọ́ gbọ́dọ̀ kí n pààyàn mo ní mo ti wí bẹ́yìn tó kù ọmọ wínú àbọ̀ ọ̀sọ́ gbọ́dọ̀ pààyàn o. àwọn tó àsìkò tó hàn sí mílíọ̀nù ni pé àwọn ọjọ́ ní kátà ní fa ọ̀hán sí gbogbo wa wọ́n sì fi sàbúrú fúnra wọn jìnà wọ́n ní kátà ní wọ́n ní ìlàkí. nígbà tó kọ̀dá tí àfá ọdọ̀ Abẹ́òkúta ní tí wọ́n ń wé èrò tí sọ fún ní àìní tí àfá ti ṣe tọ́fẹ́ ọdọ̀ Abẹ́òkúta ní tí àfá àtàkùn ní lójú àwọn ẹ̀rí tó lè ní sọ ní tẹ́wì tí wọ́n mọ̀ pé wà á ní o ti ṣẹlẹ̀ wọ́n gbé nínú ará àlọ́ni lọ ní títí lọ́la tó yẹ pé pàtàkì ará àlọ́ni tá ọmọdé wọn tó dàgbà yìí bàbá Mọ̀lánà Sheikh Muhammad Kamaluddin tó fẹ́ darí àwọn èèyàn wọn lọ ní sẹ́ra ọ̀dà bẹ̀rẹ̀ sẹ́bẹ̀ tó mọ́ tó ṣẹlẹ̀ èyí ojú wa ní lẹ́ẹ̀mejì tẹ wádìí kí ló ní kí bàbá owó sábẹ́kúta ìjà awádìí kiri ọ̀jẹ́ bàbá ṣe tájìlá àdábì okú sábẹ́kúta tó fi kú sáwọn àárín àwọn èèyàn wọn nílùú rẹ̀. ìdímọ̀ wọn bá wọn fà á ní tó fi wọ́yọ lọ́lọ́ lẹ́yìn bá wọn bá wọn fà á wọ́n tún bá wọn wọn fà á wà lẹ́yìn ẹni tó lọ fi sẹ́wọ̀n kù ṣé wà ní Mọ̀lánà Muhammad Kamaluddin àbá àdájú ó wá sàdúrà fún ọmọ kéwù gbogbo onídò tó wá ní kò ní lo àwọn ìjọba ìgbókò ní àgbàfáàfá wọn kò sì ní yàmá ọlọ́run wá sí ìtẹ̀sọ́dọ̀ bàbá Mọ̀lánà Muhammad Kamaluddin wọ́n á lu ará lọ́gbọ́rọ̀ ọdún ìta àbá àwọn tí wọ́n bá bá ọpàdà wá láyìn wá bá wọn àwọn ọwá bàbá Mọ̀lánà Kamaluddin ó wà pẹ̀lú sùúrù gbogbo àwọn àgbàlẹ̀ kò ní dàdà wọn náà bá bàbá sì mọ àdáwó pàdé wọn bàbá ọba wọn fà ń kankan wà láì tẹ́lẹ̀ padà wá ìbá wọn ni wọ́n wá lù wọn ní ọgọ́rùn ọdún ìlú aláìmọ̀ ni. waja'alnahum àìmọ̀. fẹ́sì méje ni ọ̀rọ̀ tí mẹ́lẹ́dọ̀ mi fẹ́sì kan ní sọ yìí fẹ́sì méje. waja'alnahum a'immatan. ẹ̀kọ́ wo ni mo fẹ́ ká kọ́ nínú tẹ̀símọ́sọ yìí káyà yìí. waja'alnahum a'immatan yad'una ila an-nari wa yawma al-qiyamati la yunsarun. rárá àwọn tí ọ̀dà mú ni ká tàwọn tó dáná. waja'alnahum a'immatan yahduna bi amrina wa awhayna ilayhim fil khayrati wa iqamas salati wa ita'az zakati wa kanu lana abidin. láti yọ tọ́lọ̀ ti ń dá ilẹ̀ ọlọ́ọ̀ ti ń dá wọn kan lọ́ọ́ pé dáadáa làwọn máa ṣe lọ tọ́lọ̀ ó fún wọn náà ró kẹta àwọn ọmọ àwọn kan sì dìde tí wọ́n máa gbógun tì wọ́n. Allahu akbar. yahduna bi amrina wa awhayna ilayhim fil khayrati. oore làwọn máa ṣe tí wọ́n fi kú ẹwà rò bàbá wa táyì àdábì wọ́n kọdún méjì tí wọ́n fi pé ọmọ ogójì ọdún ni wọ́n kú ẹ̀wọ̀n tí wọ́n padà wá ṣe fún lọ́rin. wa iqamas salat. wọ́n jẹ́ wọ́n bá ọmọ tó jáde tí wọ́n tó ọmọ tó. wa ita'az zakati wa kanu lana abidin. àwọn tí wọ́n tako wọn. waja'alnahum a'immatan yahduna ila an-nar. báwo èèyàn rẹ bá ti
èèyàn kúrò ó dìde wọ́n wà jọ máa wọ́ يدعون إلى النار يوم القيامة لا ينصرون ويوم القيامة لا ينصرون ويوم القيامة لا ينصرون. bí bàbá adájú ṣe fi lòtọ́ lọ́nà ó sì lọ wọn kó orí wọn lọ inú dáàbò adájú ṣe láti gbà ní àtàlù tó lè ṣe dì sí bàbá wa yìí ìlú tí ọba ti fẹ́ róore wọ́n fẹ́ róore àwọn tó sì dàgbà jù wọ́n lọ́jọ́ náà fòrè àwọn wọ́n láwọn fẹ́ sí kí ni àwọn fẹ́ bàbá bá kó orí wọn lábẹ́kúta ibi kẹ́ wọn bínú ayé bí ká máa bí náà ibi ẹ̀wọ́n ni ọmọ sí ọmọ kí ó rẹ̀ padà wá sí tí ẹ̀ bá ní jẹ́ ní àfáàgún tó dà nígbà tó ẹgbẹ́ kọ́dà wò ní kú wọn sábà bí ẹ̀rù ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين. ìdí wọn ò jẹ́ kí bàbá wa Mọ̀lánà tí ó dájú àdájú ó lò ìdí bàbá wa Mọ̀lánà Muhammad Kamali padà wá lò òun náà àwọn ni wọ́n kéré lọ́mọ kéwù àwọn ọlọ́sìn gbégbà láti gbà wọ́n ti wá kékeré tẹ́mi àfa àwọn ti dìde ní ara wọn. Wọ́n wá lu ara lọ ní lọ́gbọ́n ọdún. Àwọn tó dàgbà wọn tó tóbi wọn wọ́n bá wọn lùgbà wọ́n lọ. Àwọn tó jẹ́ gbẹ̀gbẹ̀ wọn tó bá wọn lùgbà wọ́n bá wọn lùgbà wọ́n lọ. Àwọn tó jẹ́ gbẹ̀tì wọn wọ́n bá wọn lùgbà wọ́n tó kíni wọ́n lọ. Ẹgbẹ́ àwọn ọmọ wọn wọ́n bá wọn lùgbà. Ilé òyìn wá ní pé wọ́n lára jẹ́ àgbà. Ilé òwò ní pé wọ́n ní àlàyé àgbà. Tí ò ní ìdìbọ́lẹ̀ lọ máa fowó rà yìí wọ́n bá adé nígbé wọ́n bá náà wọ́n kúlẹ̀ fúlẹ̀ ọba hárí àwọn náà padà wọ́n kúlẹ̀ báwọn náà ìlú náà farabalẹ̀ ilé ọba tí wọ́n lẹ́nìkan kò nílé bí àwọn ìkẹ́lẹ́ náà àwọn ọmọdé ọlọ́pàá tó gbẹ̀ sí ilé náà lọ́dà súnmọ́ tí wọ́n wá ń pọ̀ tó rẹ̀ ìtọ́ wá sọ gbogbo lọ́rin ibi tí àdàbí àmì táwọn olóòrùn abẹ́kọ̀ọ́ wọlé abẹ́kọ̀ọ́ mẹ́ tó fi di pé àbá àgbà ni wọ́n wá ń pe bàbá wa tánà rẹ̀ tí wọ́n wá ń pe bàbá wa tó tẹ̀lé wọn ṣé Muhammad Kamali ní àwọn aláàjì àgbà ìgbà lọ́sọ wọ́n dàgbà àti sùúrù ìgbà ló sọ bàbá Sheikh Kamaldeen di àgbà àti sùúrù. Ọlọ́run wá gùn wọn lẹ́nu gúngún wọn àwọn lọ́wọ́. Ọlọ́run wá fi ẹ̀mí gígùn ó fi ràn wọ́n lọ́wọ́. Èyí tó gbà lọ́wọ́ àfá àwọn tí wọ́n dọ́gbọ́n sí tó fi lọ Ọlọ́run gbé fọmọ kéwú. Èyí tó gbà lọ́dọ̀ àfá àwọn tí wọ́n dọ́gbọ́n sí òjé wọ́n rí ìlò Ọlọ́run gbé fọmọ kéwú. Bàbá lo méjèèjì bá. Bàbá Sheikh Kamaldeen Al-Adabi wọ́n wá lo méjèèjì papọ̀. Láti gbà tá àfá àti lọ. Ìtọ́wọ́ á dùn mí lónìí, ìtí wọn mí lò. Ẹ̀kọ́ ta wá fẹ́ kọ́ mẹ́nu. Tẹ̀yìntì tó ń bàbá ìwọ wa kò yẹ kó ṣe. Rìfọ́mà ni wọ́n. Tẹ́lẹ̀ wọ́n bá ní kó ṣe ni. Ó lè ṣe é ṣe bọ́yá pé lọ ló ti wá ju ibi tó wà lọ. Gbogbo wàhálà màtọ́ lọ sí wọ́n dé wò jẹ́ wọ́n lò. Àwọn tí àwọn náà wá ti pé kí ní ìbọ́sí lọ́wọ́ lónìí. Wọ́n wá fi ìtà náà kọ́gbọ́n àwọn náà bá tó bẹ̀rù wọ́n bá tó bẹ̀rẹ̀ ẹ̀wà táwọn tọ̀wọ́n náà tó. Ibi tí lọ rí. Ní ìbá ṣe bẹ́ẹ̀ kí ló lè máa mú sí Adámàdádà ní ọ̀tá nílọrin. Tó yẹ pé ìyọ̀mọ̀ àlọ́ iná ilẹ̀ tó gbá bọ̀dì fún wọn. Èdè tó ti bá pàtàkì. Lánàá. Tọ́lọ̀ fi sí gbogbo ìkàlẹ̀ lé rẹ̀. Àwọn àkádà tó ti bẹ̀rẹ̀ rẹ̀ lónìí. Kí ni ìdílé Mọ̀lánà lè ṣe fún yíṣẹ́ nílọrin
tọ́wọ́ adigbẹ́ ló fi díẹ̀ gbàgbọ́ ìfúnlé náà gbogbo orí tó ń wá fún yìí náà bẹ́ẹ̀ ti ta gbogbo ọba ti tájú lánàá ẹ̀ẹ́dùn ta tukọ̀ ti wò lánàá sí Ádámù Abdallah lónìí. òkìṣẹ́ Ádámù ṣe báyìí ọ̀rọ̀ lọ́rin tó ẹgbẹ́ bá ti wọ́n tò mí ló tún lọ ní àwọn òjò àwọn sókè tó tọ́ àmọ́ wọ́n ti tẹ́ àsókè àwọn ṣe mùjísà tí wọ́n pẹ̀lú tírà àwọn òjò àwọn sókè wọn ò já wọn sókè àwọn wà lẹ́mù lára ju tẹ́ àsókè wọ́n ṣe kàrámà pẹ̀lú gbọ́jú tírà sókè nínú àlókùn tẹ́ tó ń jà yẹn o wọ́n tún wá fi tírà náà kalẹ̀ tún já tírà náà yẹn nígbà tí mi ọmọ tó yẹ bẹ̀rẹ̀ sí kà nígbà tó ní bá àwọn tó já àwọn ọmọ kéwú bàbá ṣẹ́kà Ádámù tún wá ń kà fún yẹn tún wá ń já tírà náà yẹn ẹ̀sìn lẹ́ẹ̀rẹ́ tí kìlù yóò tó rò ẹ̀sìn fẹ́ kí inú náà tóòrò ẹ̀yìn kan nínú lọ ni ẹ̀sìn fẹ́ kọ́lọ̀ wọn ó gbé nǹkan tó tún jáde mẹ́ ẹ̀sìn fẹ́ kọ́lọ̀ wọn bá gbé nǹkan tuntun jáde ń bẹ́ẹ̀ nígbà tí wọ́n lẹ̀ fẹ́ tíra ọlọ́run á fún yín láwọn apààyàn kílẹ̀ bínú sí ìgbà tẹ́ ilé ìfẹ́ tírà àwọn tó fi tírà yẹ Ọlọ́run wá fún yín láwọn apààyàn kílẹ̀ wọn bínú kílẹ̀ bínú sí ẹ bọ̀ wọ́n mú kan ní mórí àwọn tó fún yín tírà ẹni tó ju tíra sókè tó ju tírà sókè tó fi ṣe kàrámà fún tí yín gbogbo ayé rí tí gbogbo ayé sì rí ẹlẹ́fẹ̀ẹ́ rí ẹlẹ́ẹ̀fẹ́ rí ẹlẹ́fẹ̀ẹ́ rí ẹ̀ ń dìtẹ̀ rẹ̀ tó fẹ́ rọ́mọ rẹ̀ bẹ́ẹ̀ ti dìtẹ̀ rẹ̀ lójú ayé rẹ̀ lẹ́lẹ̀ tún dìtẹ̀ rẹ̀ lẹ́yìn rẹ̀ ṣé ẹ fẹ́ kí tọ́lọ̀ sí fún àfàtájú tó ṣe fún ilé lọ́rọ̀ àfàtájú bàbá wa tájú àgbà kó tún ṣe fún ilé ilé náà ṣe ẹ fẹ́ kí nǹkan kọ́lọ̀ ọba ṣe fún yín wọ́n sì ní láàyò ìdẹ́kùn ìmúmi ìhíjìrì bàtàtẹ́yìn ṣé ẹ rẹ́ni sọ fún yín àgbàdà àtàkì ló ń ṣe ẹ̀rí làkàyè torí náà báwọn kan bá ti jẹ tí wọ́n bá di pé wọ́n pààyàn nílò ẹni níṣẹ́ mẹ́jọba yín lójijì ìlú tó bá ti sí màpò tí yín fún yín jọ sí àwọn mọ̀dáìkà ti pìdí tìbí ti rí sígbà àtàjálù fi ra mọ́lù sínú fi ra wọ́n yóò sí kùtì máa ọ̀yá ní sábẹ́ bẹ̀ àwọn níjẹ́ wọn kò tí sùlágà tó dà ní àdáhùn ọ̀rẹ́ tààrà. ìlú tó bá ẹgbẹ́ bá tí wọ́n ń tàbùkù wọn tẹ́ kọ́mọ̀lé kò sí tí ò lè ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀. ìkẹ́ méjì ni ó jáde bẹ́ẹ̀. ìkẹ́ méjì ni ó jáde ń bẹ́ẹ̀. tẹ́ ẹ ṣàtàkùn àwọn tó bá nímọ̀. bẹ́ẹ̀ bá ti ń ṣàtàkùn àwọn onímọ̀. àwọn tó jẹ́ oní wisdom nínú ìtẹ́ ṣàtàkùn wọn. àwọn tó jẹ́ àwọn oní wisdom nínú ìtẹ́ ṣàtàkùn wọn. àwọn méjèèjì ìtẹ́ ṣàtàkùn wọn bẹ́ẹ̀ bá ti lè ṣàtàkùn wọn Ọlọ́run á gbé wàhálà méjì dìde nínú yìí. bẹ́ẹ̀ bá ti ṣàtàkùn wọn wàhálà méjì Ọlọ́run gbé dìde nínú yìí. àwọn olóòkọ̀ méjì àwọn tí wọ́n mọ̀ ṣèbàjẹ́ lórí ilẹ̀. inú àwọn tí ó gbé dìde bẹ́ẹ̀ làwọn tí wọ́n mọ̀ ṣèbàjẹ́ lórí ilẹ̀. ẹ̀kejì àwọn tó sì máa pààyàn. bẹ́ẹ̀ làwọn tó ìtumọ̀ pààyàn máa jáde. bẹ́ẹ̀ bá wá tàn tó fa tó fi di pé gbogbo èyí ń jẹ jáde nílọrin lónìí òun lè ń gbọ́ lẹ́nu mi. bẹ́ẹ̀ bá ń wá tàǹtọ́ bá gbogbo tí àwọn nǹkan. àìmọ̀ọ́rẹ tẹ́ ẹ̀ sẹ́yìn. ẹ̀ ń ṣàìmọ̀ọ́rẹ. ẹ jiyàn tàná. ẹ jiyàn tàná. ẹ tún jiyàn tòní. ẹ ti jiyàn tòní. kí lè ẹ ṣẹ́ẹ̀tì lọ. kí lè afẹ́kọ́rọ̀ ọmọ ṣe fún yín lọ́la. kọ́dà bẹ́ẹ̀ ẹ̀yàn ọmọdé ẹjọ́ ọmọ fún bàbá adájọ́ alábìnrin tí ẹ tún jiyàn tòní náà. ẹ̀yin ẹjọ́ yọ wọ́n. ẹ ìgbà tàná kọ́ gbé. iná ìlú ọ̀rọ̀ fúnrú mi yí ìkéde ojú òkú níyà yìí. kí wọ́n á yé kí bàbá adájọ́ ṣe. àbí kí ẹ̀wọ̀n aṣọ fún lẹ́nu wípé kí wọ́n sọ pé wọ́n kírun ṣé mo sí èrè ní. ọ̀rọ̀ wọn kẹ́lí sí méjì ẹni kébù mi yìí ìdí ìsọ níbẹ̀ ni. ìdí bàbá tó bẹ̀rẹ̀ ẹni pé solution tó yẹ yẹ kẹ́ ẹsẹ̀ sí ti ń ṣẹlẹ̀ nísìnyí òun náà ní kẹ́ ẹ padà bí tẹ̀ lọ. bẹ́ẹ̀ bá fẹ́ bá mọ̀jú mọ́ káṣí náà jẹ́ ẹ bá jà freely squally ẹ má jẹ́ kí kìí kan ó wà lẹ́nu yìí. kọ̀sẹ́ni tí wọ́n máa ṣe tán wọ́n la ìfẹ́ ní ìtẹ̀sí àdáwà fẹ́ náà lọ ní kẹ́ wọ́n sì àgbákò méjì tó wí. ẹ̀sì wàlá ẹ̀ gbọ́dọ̀ sí ẹ̀sí ẹ̀dùn òbí wọ́n bá dé wọ́n làwọn tún bá bòdè. ẹ wá fẹ́ bá àwọn tí ò ní mọ̀ ní kó mọ̀ ló lọ wọ́n ti fẹ́ mọ̀ gbà bòdè wọlé fún wọn. lẹ́ni débi tí lọ́sí kúṣẹ́ àdáwà fẹ́ láti sọ fún yóò gbé yóò sí ẹ̀sí ìwọ́n sọ fún yín náà nù òun nìkan kí ó sẹ̀sì mọ́ nísì gbogbo ẹ̀ jẹ́ kún náà sí ẹ̀sí. ẹ̀ tó kúṣẹ́ àdáwà yóò sí ẹ̀sí gbogbo ẹ̀ jẹ́ bá tún kún náà sí ẹ̀sí. bóun ọba bá tá ìtẹ̀lé sọ fún àwọn tí wọ́n ti rírù bẹ́ẹ̀ bá padà ẹ̀fí ilẹ̀ bẹ́ẹ̀ bá ràn lọ́wọ́ ní agbúrú nìwà láì bó bá bẹ̀rẹ̀ sí sí ẹ̀sìn ẹ̀yìn tẹ́ ẹ̀rọ lọ́tẹ̀ fẹ́ pé wọlé ní ẹsẹ̀ sí pẹ̀lú ẹ̀. bẹ́ẹ̀ bá ràn lọ́wọ́ lórí aburú nì tó bá bẹ̀rẹ̀ sí sí ẹ̀sìn ẹ̀yìn tẹ́ ń kún tẹ́ fẹ́ gbé wọlé ní ẹsẹ̀ sí pẹ̀lú ẹ̀. àkàdájà àwọn yìí ni o
ẹ̀mọ́rò kó tó dùn wá èmi wo gbogbo tẹ́sí fún lù ìtọ́ yẹ kẹ́ ẹ ṣe nu pàtó wà ti sọ lónìí nù ètò sọ pàtó lọ́la lọ́rọ̀ yìí lọ́rọ̀ yìí ìtọ́ kan lọ́rọ̀ àfáàgbà lẹ́yìn náà tún já sí ọ̀rọ̀ kejì àfáàgbà yìí náà lẹ́yìn náà tún já sí láàrin ara pàtó wọn kí lè fẹ́ lóbi àfáàgbà náà ìdí ẹ̀fẹ́ sí fún mi lọ pàtàkì ẹgbẹ́ ìdí ẹ̀fẹ́ sí fún ajáde ẹgbẹ́ bá àfáàgbà àwa ẹ̀yìn àwọn àfáàgbà gbé ikú bẹ́ẹ̀. ẹgbó kọ kalẹ̀ ọ̀rọ̀ kọ́kọ́ ní ká máa wá káàkiri. gbẹ́tò jáde. ètò ní kẹ́ gbé jáde. àti iṣẹ́ gidi. àti iṣẹ́. tí ó wúlò fáwọn ẹni òní àti tọ́lá. tí gbogbo àwọn ní jáde lọ ní ìjọba rẹ ti wọ́n. mo fẹ́ dàgbàgbà iná ló ti di àwọn ọmọ kékeré iná o tọ́jú ẹni wo ti tẹ̀lé iná lọ. tí wọ́n bẹ̀rẹ̀ rádaràdà yìí. níjó lọ bá fi ìyájà àfáàgbà nílọrin sọba alágbára kọfẹ ìkẹjà àfáàgbà nílọrin abẹ́rẹ́ òkú ọmọ tí ṣe sọba àlọrin ṣe sọba alágbára kọfẹ ìkẹjà àfáàgbà lẹ́yìn àwọn bàbá tó bí wọn kò ní sí ọmọ òní jẹ àfáàgbà tájà mọ́lẹ̀ òyìnbó oyè tó bá fún yẹn mọ́ ọ́rú ẹ̀sìn wa tẹ́kù sí fún wa ní ẹgbẹ́ tó jáde bẹ́ẹ̀ bá mẹ́tò ẹgbẹ́ rẹ̀ á ṣe fún yín akúfẹ́sẹ̀ ìjáṣe bàbá àtàkì ìfìdúlẹ̀ àyà ìfìdúlẹ̀ fún ẹnẹ́sì ẹwà sọ fún agbé nìsí gbogbo ẹ̀ nìsí yìí nìsí yóò máa lọ bẹ́ẹ̀ níjọ́ ní àwọn ọmọ yóò ní máa pààyàn níjọ́ ní wọn ní máa jẹjẹrẹ níjọ́ ní wọn ní máa ṣèbàjẹ́ ẹ̀rọ ló onígbàjẹ́ tó ní ẹgbẹ́ ó ti bẹ̀rẹ̀ sí ẹjọ́ fẹ́ fún ìmọ̀ràn yìí gbà nígbà torí pé ìlú kọ bá bàjẹ́ ká ìnìkàjọ́ kan yóò kèmí náà ìtàṣe fúnlù ní ẹjá wá sòye bẹ́ẹ̀ bá ní ìkẹta lọ́pọlọ tẹ́sí ẹgbà àwọn tó bá ní lọ́pọlọ wọ́n ní yọ ọ̀nà fún yí kó tó jù subhanallah wa bihamdihi subhanallah ilẹ̀ àti وسلام على المرسلين والحمد لله رب العالمين الله أكبر